nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ kó tún sọ. kí ni mo sọ? mo ní gbogbo ẹ̀yin onífíìmù pátápátá gbogbo yín látòkè délẹ̀ níbo lẹ ti rówó tẹ̀fẹ́ ra lé sí Lẹ́kì. ẹ kú déédé àsìkò yìí ẹ̀yin olólùfẹ́ Yorùbá Star TV ní gbogbo kíbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbà ńlá ayé pátápátá tẹ́ ẹ ti ń wò wá kékété ojú tẹ́ ẹ fi ń wò wá ojú yẹn ò ní fọ́ o ọwọ́ tẹ́ ẹ sì fi ń tẹ̀ sí Yorùbá Star TV lórí YouTube ọwọ́ yẹn náà ò ní rọ ibi tẹ́ ẹ sì ti ń rówó tẹ́ ẹ fi ń ra dátà lágbára Ọlọ́run ọba àgbà náà ò ní wọ ọbẹ̀ ọ̀rọ̀ kan ló tún ń jà rànyìnrànyìn lórí ẹ̀rọ alátagbà báyìí ẹgbẹ́ mọ̀ wípé òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni nínú àpárá náà sì lóòótọ́ ọ̀rọ̀ ti máa ń wá ń gbà mí lórí ọ̀rọ̀ tí Yusuf Olóòtú àti àǹtí Sídí tí wọ́n ń sọ yìí ní orí ẹ̀rọ alátagbà òun náà ni mo tún fẹ́ mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa káyà tún fi jẹ omi toro ọ̀rọ̀ káwọn náà ká tún rò sọ́tún rò sósì àbí káyẹ̀sì wò kí ni èròǹgbà yín lórí ẹ̀ lóòótọ́ ni a máa ń rí àwọn onítíátà yìí lóòótọ́ àwọn pàápàá jùlọ àwọn onítíátà obìnrin bí wọ́n ti ń rọkọ̀ bọ̀gìnì tó jẹ́ bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀n ni wọ́n máa kọ́lé bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀n wọ́n ní níbo ni wọ́n ti ń rí owó gan-an ṣé nídìí iṣẹ́ wọn yìí náà ni wọ́n ti ń rówó àǹtí Sídí sì wá sọ pé ìwọ gan fúnra rẹ níbo lo ti ń rówó tó ń lò níbo lo ti ń rówó tó fi kọ́lé níbo lo ti ń rówó tó fi ra mọ́tò Yusuf sì wá jẹ́ oyé wọn wípé àǹtí Sídí èmi ní ẹ́fídẹ́ǹsì dáadáa bówó ti ń wọlé sápò mi bó sì ti ń jáde ẹ́fídẹ́ǹsì wà ibi tówó ti ń wọlé ó wà rẹpẹtẹ níbo lẹ́yìn gan ẹ̀yin onítíátà ẹ̀yin obìnrin yìí ibo lẹ ti ń rí owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ mọ́ owó tẹ́ ẹ máa ń ná nàkúnà ibo lẹ ti ń rí ṣé ìdí iṣẹ́ tíátà yìí nìkan náà lẹ ti ń rí owó ìyàbí ẹ tún ń ṣe iṣẹ́ míì mọ́ ìyún tó máa kó máa yé ẹ̀yin ẹ̀yin olólùfẹ́ mi àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí ẹ ti understand ẹ̀ báwọn pé ibo lẹ́yìn onítíátà obìnrin ibo lẹ ti ń rí owó ṣé ń ṣe pé ẹ̀ ń ṣòwò ó ti yé yín báwọn báwo lẹ ṣe ń rówó tó pọ̀ tó yìí àwọn ọkùnrin yín gan tí wọ́n ń fara ṣiṣẹ́ lójoojúmọ́ tí ìrówó tó yín báwo lẹ̀yin ṣe ń ṣe ọ̀nà wo lẹ̀yin ń gbé gbà gan tó wọ́n fi ń wọlé ńlọkulọ ọ̀rọ̀ yín dùn ó dùn àǹtí Sídí ó sì ta á lára gan ẹ̀yin náà fojú wo àwọn onítíátà obìnrin kọ́ máa tí ì ṣe fíìmù kékeré báyìí fíìmù tí ò tí ì jáde wọ́n ti ra mọ́tò rẹpẹtẹ lórí rẹ̀ wọ́n ti rọ́kọ̀ bìgìnì wọ́n ti ra kọ́lé rẹpẹtẹ lórí rẹ̀ lórí fíìmù tí ò tí ì jáde rárá ẹ̀wọ̀ kọ́ ló wọn bá ó gbà wá ní ó jẹ ẹ̀yin náà ẹgbọ́ ọ̀wọ̀n ọ̀rọ̀ ọ̀hún ẹgbọ́ bó ti ṣe sọ ẹgbọ́ kẹ́yìn náà kẹ́ fòye gbé kẹ́ wá rò ó sọ́tún kẹ́ rò ó sósìn kẹ́ kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ẹ bá wa share rẹ̀ kẹ́ sì bá wa kọ́mẹ́ǹtì lórí ẹ̀ kẹ́ subscribe sí Yorùbá Stars TV kẹ́ lè máa tún gbọ́ oríṣiríṣi títí ń ṣẹlẹ̀ nígboro ẹ ṣé púpọ̀. nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ kó tún sọ. kí ni mo sọ? mo ní gbogbo ẹ̀yin onífíìmù pátápátá gbogbo yín látòkè délẹ̀ níbo lẹ ti rówó tẹ̀fẹ́ ra lé sí Lẹ́kì tẹ̀fẹ́ ra lé sí Banana Island ṣé di fíìmù tẹ máa ṣe tẹsán máa bẹ̀bẹ̀ tẹ́lómi máa sunkún pé kọ́lọ́ bóun wo fíìmù òun lórí YouTube ṣé bẹ̀rẹ̀ ti ń rówó àbẹ́ ń fi nǹkan míì kún. níbo lẹ́yìn ti rówó. orin mò ń kọ tó ń stream orin mi wà láì mo evidence mo ń gbowó every month ṣé mo wà ní àwọn mo lọ sunkún lórí screen rí ni ṣé mo lọ sunkún lórí screen rí ni ṣé mo wà náà tẹjọ ń sunkún lójú screen fi hàn my film is out ẹ lọ wo ni èmi ọmọ Olóòtú Ọlọ́run ní jẹ́ orin ni mò ń kọ orin ni iṣẹ́ àṣelàmí orin. olóòbùkún ìsinyìí ló dípò orin ní iṣẹ́ àṣelà ẹ mo ti gbọ́. ṣé káwa náà máa jò sórin mọ́. ẹlòmí máa jó sí náà kì í ṣe èèyàn kan ló ń jó sí in fact àwọn tó ń jó sórin mi Nàìjíríà lò sáwọn tó yes now àwọn tó ń jó sórin mi Nàìjíríà lò ẹ̀wọ̀n pé tẹ bá dé àwọn kìíní chat yẹn bó ṣe ń stream orin country tó lò jù Nàìjíríà ni sincerely àwọn ará UK àwọn ará US àwọn ará Canada táwọn bá ti gbọ́ orin ó máa já owó fún mi bẹ́ẹ̀ ni bá ti gbọ́ ẹ̀yin tún ti háàkì fóònù yìí débi pé tẹ bá gbọ́ orin ẹni tó lórí ò ní gbowó ẹ̀yin lẹ́tún máa jí owó ẹ̀ so iṣẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run mi ò ṣeré o kọ́yọ̀ máa ti bẹ̀rẹ̀ fíìmù lẹ́nu ó ti ra lé sí Lẹ́kì ó ti ra mọ́tò most especially ẹ̀yin obìnrin yẹn ẹnu wa ò ká yín mọ́ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe báyé jẹ́ ẹ̀rí nǹkan tẹ̀sán ìjọba landẹ̀dì kò sí wàhálà ṣẹ́rí nǹkan tẹ̀sán ìjọba landẹ̀dì ọmọ ọlọ́mọ ẹ̀tàn wá nu iṣẹ́ fíìmù ọmọ tó ń ṣe custom officer jẹ́jẹ́ tó ń ta ráìsì ẹni kó wá sí gbogbo nǹkan tó rí nínú fíìmù náà ló dá lẹ́sìn àbẹ́yìn obìnrin náà kàn. àwọn obìnrin wo. mo ti gbọ́ ìyẹn lèmi náà máa ṣe àbí. 1 hour lẹ́ni o after 1 hour mo lọ lé o àdídùnú ẹni ẹlẹ́ni tó ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ ẹni kan máa ṣe fíìmù ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ ṣe bí. ẹ̀rẹ́lẹ́ni tó kọ́ mọ́ṣáláṣí.
ẹni kọ́ ọ̀pọ̀ sí ẹlẹ́mìlẹ̀ tí rí owó ìlú owó ló ti túṣù mi. wọ́n jẹ́ pé ló burúkú ara ẹ̀ nígbà tó ń ṣọmọ ọ̀ta tó bá dáwọn onífíìmù dúró tó wà ní ẹ̀rọ ayé ni máa bàjẹ́ ni máa fáàdó wa. skul mo wà ọmọ tó bá dẹ̀ wà ní skul ó máa yà pátá. ẹ jẹ́ pé mo wà ní skul ó máa hàn ọmọ tó bá wà lè kéwú ẹ jẹ́ pé ó wà lè kéwú máa hàn torí wọn máa rìn kiri wọn máa kọ orin kéwú kiri ojú títì ni. bó ṣe skiti ni ló ń ṣe skiti àfa kan ló ṣe tó fi ṣe wò bó pé. iná ni mo ń kọ yìí same line náà ṣì ni. kí ló wá sọ same like ọ ni industry kan náà. irọ́ fíìmù títí yìí ń ṣe ọ̀tọ̀ ẹ bọ́yẹ ẹ̀yin tó gbìyànjú ti ba tiwọn jẹ́ lọ́nà ní orí kíní fíìmù yìí mi ò lè dárúkọ o ẹ̀wọ̀n èèyàn kan ló ń ké lẹ́nu ọjọ́ mẹ́ta ìlànà line mi ò fẹ́ dárúkọ o ṣe mọ̀ kò dá o ẹ lọ yíwà padà o. àwọn wo ló ń gbà sùn kọ́ lọ yíwà padà. mo ti gbọ́ oníkalu everybody ló máa jẹ́ iṣẹ́ owó ẹ̀ everybody àrídùnnú kí ni nọ́ọ̀sì everybody ló máa jẹ́ iṣẹ́ owó ẹ̀. suwala wọn náà wà. o lè yí padà. wọn náà wà. ìmájí kólórin máa lo 16 Pro Max kó ní fíìmù máa lo 16 Pro Max fíìmù tẹ máa ṣe tó máa jáde after 3-6 months ẹ̀ṣẹ̀ tó máa sunkún lọ́nà láìkọ́ bá yín lọ wò ó ẹ ti wá ra ilé kó tó dìgbà yẹn tí fíìmù yìí bá jáde níjọ́ kẹta ẹ wá post ilé ẹ ní fíìmù tẹ ṣe lẹ fi ra ilé èló lẹ ń pa nídìí iṣẹ́ mi ti nílé. fíìmù ó yá sọ. èló ni gbogbo yín pa nídìí iṣẹ́ fíìmù àníṣe mo ti nílé dẹ́sà mo lò tí ò lówó. àmọ́ àwọn tó legit àmọ́ àwọn tó ṣiṣẹ́ tó legit. ṣé mi wà legit? no na àmọ́ àwọn tó ṣiṣẹ́ tó legit tó yẹ pé owó ọ̀zùn wọn náà fi rà. ṣé mi legit? mo lè ka èèyàn 5 tó ṣiṣẹ́ tó jẹ́ legit. ó yá ṣé mi legit? Number 1 náà tó ń ṣiṣẹ́ yìí tó legit. Number 1. Kẹ̀mítì báwo. ṣé mi legit? Number 1 bàbá tẹ̀lé ti try gan number 1. èmi ń kọ́. jì gan náà iṣẹ́ yìí legit. èmi ń kọ́. ṣé mi ò kà mí. àwọn ọkùnrin ẹ̀yin obìnrin tó yẹ pé kíní ni gbogbo yín ṣe kiri. Versa ni mo máa ra. gbogbo yín nílẹ̀ lágbàtí mo ti ń bá kárí àmì bọ̀ Versa mo rí rà. ẹ bá ti pòlísì fíìmù kan báyìí nísìnyí wọ́n ń gbé yín lọ Dubai nìyẹn ẹlẹ́fẹ́ lọ ṣe premiere kí lẹ ṣe fíìmù dẹ́rẹ́ sunkún tí ò lórí tí ò ní irú lẹ́bàá lọ ṣe premiere.